Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Rótìmí Daniel yín náà ni Awíkòkò lójú ọlọ́rọ̀ tí bàbá ọlọ́rọ̀ bá gbọ́ kí ló fẹ́ fi mí ṣe ni. Ó ní fídíò bàbá Hezekiah kan tí mo fẹ́ sáré yànnàná nínú fọ́nrán yìí. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ wo fídíò yìí. Màá wá padà wá sọ àwọn nǹkan kan. Wọ́n ní olódodo a máa láyà bíi kìnìún. Mo fẹ́ sọ fún yín pé olódodo gan máa ń láyà ju kìnìún lọ ń gbà mí. Torí wípé nínú ijù, kìnìún gan máa ń sá fún àwọn ẹranko kọ̀ọ̀kan tó bá dojú ẹ̀ tán. Pàápàá jùlọ irú àwọn ejò tó máa ń ṣán wọn yẹn. Kìnìún ó sá fún un. Ṣùgbọ́n nígbà tí olódodo bá mọ̀ pé òdodo lòun gbé dání, ẹ rí wípé ikú gun ò kì í ba olódodo lẹ́rù. Kí ló ń jẹ́ kú? Nítorí ẹ̀ ńkọ́, èmi àtàwọn bàbá ẹ̀sẹ̀, ẹni fẹ́ kú pàdé ẹni máa pa. Ẹ wá jẹ́ kí ọkùnrin ó tàtọ̀rìn, kóbìnrin ó mọ tàtọ̀rìn, káwọ ẹni tí ó lòmí lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Ẹ sáré wo fídíò bàbá Hezekiah yìí, mò ń bọ̀ náà. Hallelujah. Hallelujah. Ṣé mọ́tò yìí? Let me not deceive you. Ṣẹ́gbọ̀. Will you listen to me? Ó lè ní gbogbo wa yìí. We are all thieves. Ṣiṣẹ́ tó pé àbọ̀. We have not worked what he has called us for. Stealing by trick ni á. Fífọgbọ́n jalè. Fífi ọgbọ́n jalè. Stealing by trick. O ṣiṣẹ́ Olúwa pẹ̀lú ògùn. We have not labored for the Lord with our sweat. O ṣe. We have not done that. O gbọ́dọ̀ ṣe t'Olúwa wí. You must do what the Lord said. Ẹni ayé rẹ̀ ọ̀dá kì í jẹran. Anyone that his life is not good at all, you don't take meat. Àwa máa ń soge, a máa soge nínú gbèsè nínú ẹ̀sìn. We have láì lè ṣe bàbá ọmọ. Àwọn ọmọ wa wọ́n gbà pé wa gbọ́. Ìyàwó wa wọ́n gbà pé wa gbọ́. Àwọn ẹbí wa wọ́n gbà pé wa gbọ́. Torí tẹlifóònù wọn ò jó ní ìsinmi ilé ayé. Our family, our children, our wives, they are not but trusting our callings again because their telephones is not giving us rest again. Ọlọ́run ti kú lọ́dọ̀ wa. God has departed from us Torí ìṣe wa. because of our acts. Bá mi parí ìjà lálẹ́ yìí. Lord, reconcile with me tonight. Àwọn méjèèjì sókè. Raise your two hands. Ṣiṣẹ́ Olúwa o. You have not been working. Ṣiṣẹ́ Olúwa You o. are not doing it. Ṣe iṣẹ́ Olúwa. You have not been doing the work of làágùn. God. You have not been sweating on it. Oúnjẹ lẹ̀ ń jẹ ń bẹ̀. You are eating in that ministry. Tẹ́ ẹ bá ṣiṣẹ́ Olúwa. If you really work for the Lord, Yóò fara hàn ní ìgboro. it will manifest all Yóò fara around. hàn ní gbogbo region. It will manifest in all regions. Ẹ kàn fi sábọ̀dù àwọn bàbá wa ẹbí ń jalè ní. You are only using the signboard of our fathers. Iṣẹ́ tẹ̀ bàbá náà wá ṣe ẹbí ń jalè ní. You are doing this work of our fathers. Ẹ̀yin ò rí nǹkan kan ṣe kí ni àwọn ọmọ yín tí ń bọ̀ lẹ́yìn wọ́n lọ jogún. You have not done anything. What will the Ntọ́wọ́n Akínyẹlé Babalọ́lá gbogbo wọn ṣe Olùbánjọ tó gbàwẹ̀ fún tó ṣèṣòro fún ó lẹ́yìn ń jẹ ìyó. What our forebears have left us Nígbà for. bá lọ tó kí làwọn ọmọ yín ó jẹ. When we might have gone, what will our next generation take? Kọ́mọ yà ọ́ lẹ́nu Don't be surprised pé that àwọn ọmọ rẹ yẹn wọ́n ti ń lọ sínú ọ̀run àpáàdì lójú ayé ẹ̀. that Torí kíìsì tó gbà yẹn kò ràn wọ́n lọ́wọ́. those children Wọ́n are. dá ayé rẹ mọ̀ bó ṣe rí. Náwó ẹ̀ sókè. Raise your hands. Bá mi parí ìjà lálẹ́ yìí. Lord, reconcile with me tonight. Bá mi parí ìjà lálẹ́ yìí. Reconcile with me tonight. Ẹ̀mí mímọ́ bá mi parí ìjà lálẹ́. Holy Spirit, reconcile with me Náwó tonight. ẹ̀ sókè. Raise your two hands. Parí ìjà pẹ̀lú mi lálẹ́. Reconcile with me tonight. Lónìí. Today. Ẹ bá mi parí ìjà. Reconcile with me. Ẹ káàbọ̀ padà sórí ojú ìwé Rótìmí Daniel Foundation for Peace and Equity. Ẹ jẹ́ n kọ́kọ́ béèrè nǹkan kan. Ǹjẹ́ tó bá jẹ́ irú àwọn mẹ́sẹ̀gì yìí ni a rí nírú àsìkò yìí
tàbí látẹ̀yìn wá nínú body of Christ, ìjẹ́rù àwa báyìí máa dìde. Ẹ kọ́kọ́ jẹ́ kí ìdáhùn sí ìbéèrè kó mọ̀ já yín fún jẹ. Ṣé gbọ́ mẹ́sẹ̀gì láàrin 3 minutes? Ṣé gbọ́n tí bàbá Hezekiah sọ tó mú orí wú? Tí wọ́n bá ń fún wa nírú mẹ́sẹ̀gì báyìí tí wọ́n kàn tún wá sọ lásán, tí wọ́n ń wùwà ẹ̀ débi wípé wọ́n jẹ́ kí ẹ̀yin èèyàn olórí burúkú aṣèrè tẹ́ pera yín ní Christians, tí wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ ti àwọn gbọ̀ngbọ̀n wípé ẹni yẹn tí ò bá ti gbọ́ orí tó bá ti pray tí ò bá ti sọ nǹkan kan ó mì pé Ọlọ́run ò pé nìyẹn. Ṣé bẹ́yìn lẹ báyé wọn jẹ́? Torí pé ń wá prayer wèrè káàkiri, a fẹ́ ṣiṣẹ́ à ń wá prayer kiri, àwa la báyé àwọn bàbá ìjẹ́. Àwọn náà dẹ̀ ń tira wọn gbọ̀ngbọ̀n. Tẹ́ bá gbèrú mẹ́sẹ̀gì báyìí sílẹ̀ tí oníkálukú mú jẹ pé wọ́n lọ́n wá ràn mí lọ́wọ́ nínú ọ́fíìsì mi tí mò ń lọ lẹ́nìí, mi gbúdọ̀ bá yé aláyé jẹ́, mi gbúdọ̀ sign paper tí ò yẹ kí n sign, mi gbúdọ̀ torí pé mò ń wá position kí n kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni. Ṣé ayé máa rójú àbí ò ní rójú? Ṣùgbọ́n ibi tí wọ́n bá ti ń sọ pé wọ́n ń ríran, wọ́n ń jíṣẹ́, ó ń ṣẹlẹ̀, wọ́n ń ṣe kinní kan, ibẹ̀ lẹ́yìn olórí ibu máa lọ. Torí ìdí ẹ̀ tí mo ṣe ń bú ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn, tẹ́ ẹ̀ mọ̀ pasán, ni wípé tó bá jẹ́ irú mi ni mo dìde ní tí mò ń sọ wípé irú nǹkan tí mo sọ, irú nǹkan tí bàbá Hezekiah sọ wípé wọn ò ṣe dáadáa, irú nǹkan báyìí, ọ̀pọ̀ náà yá ni pé kémi náà lọ dá chọ́ọ̀chì sílẹ̀, ọ̀pọ̀ náà yá ni pé kí n lọ rọ́ọ̀nù chọ́ọ̀chì kí n wò bó ṣe rí, ọ̀pọ̀ náà yá ni pé ṣé bẹ́ẹ̀ ni bàbá Hezekiah láti gbọ́ ń sìn. First and foremost, bàbá Hezekiah, Elédùmarè ó bá mi dìyín mú. Gbogbo ibi tẹ́ ẹ bá ti need restoration, ó ti yẹ yín sà. Gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti need restoration, láì wo wàhálà kí làwọn èèyàn máa sọ tó àwọn olórí burúkú tẹ̀ wé wọn nífẹ̀ẹ́ yín sà. Èmi ni mo nífẹ̀ẹ́ yín o. Mo nífẹ̀ẹ́ yín torí wípé àwọn nǹkan tẹ́ ẹ fi kọ́ wa pé ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀, aráyé ẹ yí padà, onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ wa báwo la ṣe lò ó ìgbésí ayé. Èmi nífẹ̀ẹ́ yín. Gbogbo ibikíbi tẹ́ wá ti need restitution àti restoration, ẹ tètè lọ bẹ̀rẹ̀ sí ní ṣe sà. Ẹ̀yin náà wo mẹ́sẹ̀gì kékeré tẹ́ gíìfù, ó wọni lọ́kàn, ó pani lẹ́kún. Ẹ̀yin fúnra yín gan-an ó dé level kan, ẹ fight ẹkún yẹn ni. Ẹ lè mọ gíìfù rú mẹ́sẹ̀gì báyìí látẹ̀yìn wá ká dìde náà. Ẹ lè mọ gíìfù rú mẹ́sẹ̀gì báyìí lọ́tún lósì lókè nílẹ̀ láàrin. Kírú wa máa question Bible tá à ń question léni sáà. Tẹ́ẹ̀dẹ̀ tún máa preach ẹ̀ lásán, tẹ́ẹ̀ tún dá ìfẹ́ ọmọlàkejì padà sínú body of Christ. Tẹ́ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ tí irú wa ẹ̀ bá dìde, ó yẹ kán gbé wa lọ fún psychological evaluation, ṣùgbọ́n ẹ wo bẹ́ẹ̀ ṣe palanada. The next question tá máa béèrè sí ni wípé ṣẹ́pà ṣì bòró ṣá, àbẹ́pà ò bòró mọ́, àbáṣọ ò bá ọmọ yẹ mọ́, ṣọmọ yẹ ti rìn òwò ọjà. Mi ìfẹ́ rò bẹ́ẹ̀. Tẹ́ẹ̀ bá jẹ́ kí irú àwọn mẹ́sẹ̀gì kan sàn, kí gbogbo àwọn tó dẹ̀ wà nínú ìgbèkùn yín tẹ́ ẹ tú wọn sílẹ̀ wípé you know what, if I die I die, if I perish I stand with God alone. Gbogbo ìtẹ́ ẹ bá ti ṣe tẹ́lẹ̀ ẹ lọ túbá. Because it is one thing to be saying it, it is one thing to be doing it. Torí Bíbélì sọ pé àwọn ẹni yìí fi ète wọn súnmọ́ mi ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi Olúwa. Ṣé bí nǹkan tí Bíbélì yín sọ nìyẹn? Nítorí ìdí èyí kan fọ́nrán ìmú tiẹ̀ kọ́kọ́ fẹ́ fi appreciate bàbá Hezekiah. Ẹ ní dàgbàyà, ẹ ní tí, ẹ ní tẹ́. Lẹ́ẹ̀kan sí gbogbo ibikíbi tẹ́ ẹ ti need restitution àti restoration, Elédùmarè ó mọ̀ bá mi fà yín lọ síbẹ̀. Débi wípé ó dìgbà tẹ́ bá tó ṣe nǹkan méjì kẹ́ tó nísinmi. Mo wá appreciate yín ni, mi ì fẹ́ sọ nǹkan kan. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ wá ń tẹ̀lé wọn, tẹ́ ń bá wọn, tẹ́ nífẹ̀ẹ́ wọn, tẹ́ fẹ́ kó bá wọn lórí ẹmọ jólọ àwọ ẹ̀yìn yín, olórí ibu nìyí, ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ kàn nínú yàn, ẹ̀mọ̀ sórí burúkú ni. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́ lẹ́nu wọn fúnra wọn sìn? Ṣé bóun lẹ́ẹ̀ ti gbọ́ lẹ́nu bàbá Hezekiah yín sìn? Tó bá jà àlàsọ ẹ̀mọ̀ bu ẹ̀mọ̀ ṣépè fún wa. Ṣé ẹni pọ́rọ̀ ti yanjú ara ẹ̀ báyìí? Tó rà ń sọ̀rọ̀ sókè. Ó dìgbà náà.